ẹ wo gbogbo ibi tí àwọn Fúlàní wà báyìí, gbogbo ibi iná wà tó jẹ́ wípé wọn ò jẹ́ ká lè sùn, wọn ò jẹ́ ká lè ro. Ní ọjọ́ Monday mọ́júmọ́ Tuesday wọ́n wá ká wa mọ́lé, they are more than 15 with full weapon. Wọ́n wá fi ká wa mọ́lé débi pé èèyàn wà ní wọ́n alùsì ẹnìkan nínú àwọn landlord association ọ̀dọ̀ wa, wọ́n fìbọn pa ẹnìkan. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ wo bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Akérèlú ẹgbà orúkọ mi ní Olúwatìmílẹ́yìn Ọ̀kẹ́ fún ọmọ chairman àdúgbò Àpáta Ìgòbà Àkúrẹ́ North. So gbogbo bíbá yìí wọ́n wà bí fún ọmọ 10 years 8 years àdúgbò tẹ̀síwájú ní tí wọ́n kọ́ òyìn kan kọ́ ní Fúlàní ti pọ̀ jù wọ́n wọlé alẹ́ ojú fèsì wọ́n rí láìpẹ́ bá àjọ mọ́lẹ̀ báyìí olùpàyàn bí báyìí àwọn ló wá àjọ náà wọ̀ àyọ̀ clear pé àwọn ló wá ọgọ́mọ̀ before 4 o'clock gbogbo àlú wọn kó lọ ọgbàrá síbí mọ́ tàlùbà pé bábá wọn ti mọ̀ pé àwọn àmàjọ Akérèlú gbà wá o Akérèlú gbà wá o ẹgbẹ́ bọ́kọ̀ àwọn àtọkù ogun tó kọ́lé báyìí wọn lè gbélé wọn mọ́ gbogbo àdúgbò báyìí ó sá lọ so àdúgbò jíjó báyìí o ẹgbà wá Akérèlú gbà wá o. Ẹ wo gbogbo ibi tí àwọn Fúlàní wà báyìí, gbogbo ibi iná wà tó jẹ́ wípé wọn ò jẹ́ ká lè sùn, wọn ò jẹ́ ká lè ro. Ní ọjọ́ Monday mọ́júmọ́ Tuesday wọ́n wá ká wa mọ́lé, they are more than 15 with full weapon. Wọ́n wá fi ká wa mọ́lé débi pé èèyàn wà ní wọ́n alùsì ẹnìkan nínú àwọn landlord association ọ̀dọ̀ wa, wọ́n fìbọn pa ẹnìkan. Gbogbo ibi ni àwọn Fúlàní yẹn wà, a lè sùn, a lè ṣe anything báyìí. A fẹ́ kí ìjọba Ondo State Akérédolú ẹlẹ́yinjú àánú ni a fẹ́ kó gbà wá, àwọn àmọ̀tẹ́kùn kan gbà wá. A nídìí àmọ̀tẹ́kùn base níbí látọjọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tán ti pàkan nínú wa, àtọjọ́ náà ti fi bílẹ̀ gbogbo environment ọ̀nlẹ̀ ń wò yìí wọ́n pọ̀ ó wọnú lọ bẹ́ẹ̀ yẹn o. látọjọ́ yẹn báyìí wọn ò tí ì padà débí definitely àwọn náà ṣeṣẹ́ ibi yẹn àwa dẹ̀ rí wọn clearly, èmi tí mò ń sọ̀rọ̀ mo rí wọn clearly nígbà tán dé ibi iwájú ta lémi. Haúsá náà ń sọ lẹ́nu, Fúlàní ni wọ́n, àkọ́ tí wọ́n ti àdá wọn bọ̀, àwọn ọlọ́pàá gan kó lọ, torchlight wọn ó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí. Àwọn evidence wa nìyẹn tá a fi mọ̀ pé àwọn náà ṣe látọjọ́ tọ́rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ báyìí. A rí wọn mọ́, a dẹ̀ fẹ́ rí wọn mọ́, àfẹ́ kàn padà wá mọ́. I need the assistance state government and Àmọ̀tẹ́kùn group. Ẹ jọ̀ọ́ kán wá bá wa mount group, kán wá bá wa mount beat wọn síbí kán lè ṣàánú wa gbogbo wa. Ó yá. Ẹ gbọ́lé báyìí ó sáko lé o gbogbo ilé ìrìn gbé o ó sáko lé o tọ́lá yẹn báyìí wọ́n sáko lé o wàyí ká báyìí ó sáko lé o kò sẹ́ni bọ́dí o ládùúgbò mọ́ o wọ́n ká wọlé báyìí owó gbé bẹ̀ ilé báyìí gbé bẹ̀ àgbẹ̀lẹ̀ kẹlẹ̀ báyìí wọ́n wà mọ́ o. Ó yá. Ilé báyìí ẹgbẹ́ ti ti báyìí gbogbo ilé aládùúgbò báyìí ó ti tì pátá kò sí ìyàmọ́ o kò sí ìyàmọ́ tó gbé ládùúgbò mọ́ o gbogbo sá lọ o. Torí ti bẹ́ẹ̀ náà ti fẹ́ ta lé báyìí, ẹnìyẹn ti kọ́kọ́ ń gbé bẹ̀ ló fi sá kúrò ńbẹ̀ ó fẹ́ ta lé yẹn ni. Akérédolú ó ṣàánú wa o, látọjọ́ tọ́rọ̀ ẹ ti ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè wá sílé wá sùn. Gbogbo ọdún ilé báyìí ẹ̀wò báyìí wọ́n mọ́ o sá lọ o torí pọ́pà yàn Fúlàní o ẹgbà wa bá lọ kó àmọ̀tẹ́kùn ládùúgbò yìí o. Fúlàní ti lé wa lé o, a lè sùn lé, ẹ ṣàánú wa o ìjọba, ẹ ṣàánú wa o, ẹ ṣíjú àánú wò wá, a lè sùn lé mọ́ o, gbogbo wa ti kúrò lé o, a lè sùn lé o, Fúlàní ti lé wa lé o. Àtọ̀sán àtòru náà fi ń. Ilé olùgbé ni ẹ tó pa nìyí o ẹjọ́ ilé olùgbé ni ẹwọ adìyẹ báyìí. Wọ́n dá gbogbo mọ̀lẹ́bí ẹ̀ wọ́n dá wọn sínú ìṣòro. Ilé ẹ̀ lélẹ̀ báyìí o, ilé ọtí kò sẹ́ tó lè sùn bíi mọ́ o. Àtẹ̀lé fèsì ẹ̀ báyìí ẹ wo wọn kò lè sọ ìbọn báyìí o ó sá lọ o àdúgbò tó dábàá yìí o
àlèkọ̀kọ̀ bá akéde níta ló wá o àtẹ̀mọ̀tẹ́kùn o tó sọ báyìí gbélé sọmọtẹ́kùn bá pé wọn lè padà sílé mọ́ o. wọ́n ní kò sẹ́ni tó lè lé wọn bí Fúlàní ní kò sẹ́ni tó lè lé wọn ládùúgbò yìí o. wọ́n ní kò sẹ́ni tó lè lé wọn wọ́n náà wọ́n ní bí o. wọn ò dẹ̀ talẹ̀ fún wọn o wọn ò nílẹ̀ ń bí o kò sẹ́ni tó talẹ̀ fún wọn o. ẹ wo ẹranko bá wájú báyìí ẹ wò pé wọ́n gbé bí ẹ tà ní wọn o. olówó wọn ló ti kú yìí o. I am the general.